هدينا ìtàmássákìnà bil Qur'an. هدينا bàbá tó wà lè di Al-Qur'ani mú sísínsín. هدينا tá a sọ pé mánú àtàfin máa lo ayé wa rèé. هدينا tá a sọ pé ń ta amúrè tí ó máa ṣe atọ́nà ilé ayé wa. tá a sọ wípé ní mẹ́ńtọ̀ tèmi rẹ̀ tí máa tẹ̀lé tí máa fọ́lò tó wá mú Al-Qur'ani tó ọmọ lọ́rẹ̀ rẹ̀ tó sì mú ní olùtọ́ni sọ́nà rẹ̀ tó wá tẹ̀lé ìgbàgbé ẹ̀ òní sinamá. هدينا ọ̀ọ́lẹ́ sinamá bọ́lá ẹgbẹ́ sinamá torí pé gbogbo tó kó wá ọ̀nà máa ní oríire ní tó kó wá ayọ̀ ní. لا خوف والقرآن في أيدينا قرآننا درع لنا يقينا وإن تمسكنا به هدينا وإن تمسكنا به هدينا. Ọlọ́run bá ní lọ́wọ́ tó lẹ́rù pọ̀ ẹrú kí ni tún bọ̀ wọn. لا خوف والقرآن في أيدينا. wọ́n ní gbogbo tó lè máa dáyàjọ́ tó lè máa bọ́ lẹ́rù tó ọba tí ń kí Al-Qur'ani tó ń ronú sí. orí náà ni ó máa fi ọlẹ́mí balẹ̀. nítorí náà ni ó máa dọ́kẹ̀rẹ̀ ìfọ̀kànbalẹ̀ ó máa dé. àyà rẹ ti ń jà yóò sì máa lọlẹ̀ yóò sì máa wò ó sàn. yóò sì máa wò ó sàn ọ̀ ní pírọ́blẹ́mù lórí ẹ̀gbọ́n ọkàn rẹ ó sì máa balẹ̀. ìjáyà àyà rẹ ti ń já kò sì ní já mọ́. Al-Qur'ani wá ti rí nìyẹn. قرآننا درع لنا يقينا وإن تمسكنا به هدينا وإن تمسكنا به هدينا. ẹ jáde Al-Qur'ani mo sì sin o.